Solomon. Ìwọ tí ọ̀rọ̀ ayé ẹ bá ti sú, nǹkan táwọn Holy Center gbé wá lóru yìí nìyẹn. Send request ká bá ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé ẹ, ká dẹ̀ sọ ọ̀nà àbáyọ fún ẹ lọ́fẹ̀ẹ́. This is 3:43. Ó lè di ọ̀la kó dowó. Nǹkan tó gbé wá lóru yìí nìyẹn. Bó ṣe gbé wá, ká bá ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé ẹ, nǹkan tó fagbó sínú ayé ẹ. Ká dẹ̀ sọ solution ayé ẹ fún ẹ. Ọba. Ẹ fẹ́ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé yín àbí? Bẹ́ẹ̀ ni sà. Ẹ sí ojú. Kò síná. Kí lorúkọ yín àti orúkọ mọ́mì yín? Aishat. Kí lorúkọ tiyín? Abdullahi. Iwájú ọpọ́n ogbọ́, ẹ̀yìn ọpọ́n ogbọ́, olùmúlòsì, olùmúlọ́tún, ọlọ́kọ̀ọ̀ràn lósì, ìta gbangba ọ̀run. Ẹ má torí wípé bóyá àwọn ọ̀rẹ́ yín wọ́n ti ń gun jeep, wọ́n ti ń gun bá pẹ̀yìn náà fẹ́ kánjú. Wọ́n ní kẹ́ má try ẹ̀. Wípé kẹ́ lọ ní sùúrù wípé ẹ máa rí ìyanu láìpẹ́. Níwájú ènìyàn ni. So àkókò tí ẹ wà yẹn má bínú. Bí àwọn èèyàn bá tẹ́ ń provoke yín, don't vex. Okay, sir. Wọ́n máa dúnkokò mọ́ yín láìpẹ́ yìí. Okay, sir. Wọ́n ní ìkòkò tó bá wọn kẹ́ ni ẹ lè dún mọ́ yín. Wọ́n ní kẹ́ má bá ẹni ẹ̀jà. Tó bá ṣe é ṣe kẹ́ yẹra fún ènìyàn. Pípé ìgbẹ̀yìn ayọ̀. Ní àwọn ogun tẹ́ ẹ̀ là kọjá yìí, tí ẹ bá lọ sí ẹbọ, tí ẹ bá lọ sí ètùtù, ó ti ṣe kí àwọn ogun yẹn náà tó padà repeat ara. So ẹbọ wọn wá ní kẹrú. Ẹ ká wo ẹbọ tó ní kẹrú. Ẹ máa ta wọ́n lọ́rẹ. So tẹ́ bá ti wá ta wọ́n lọ́rẹ, ọjọ́ tẹ́ bá ti fẹ́ ta wọ́n lọ́rẹ yìí, Okay, sir. oníkọ̀ọ́sà yìí ti ta wọ́n lọ́rẹ o. Tó bá ti kọ ọjọ́ méje tẹ́ fẹ́ ta wọ́n lọ́rẹ, tẹ́ bá ti fẹ́ sùn, àwọn alábùkẹ́ ẹ̀ lọ́rẹ. Okay. Wọ́n yóò ní sẹ́rìtì ní wọ́n fi hàn. So with that 7 days, wọ́n máa ògùn yìí tó máa sáré yẹn kì í ṣe pé wọ́n máa wọ́ ni wọ́n máa sá eré gan ni. Okay, sir. Mo ń gbọ́ sà. Ìkọ̀ tó ní kí n sọ fún yín nìyẹn. Tí má ti ní determination lọ́kàn pé okay, mo fẹ́ ṣe kinní yìí tó bá kúrú jù. Ilé ayé, ẹ fi nǹkan tó fẹ́ fi ta àwọn alábùkẹ́ yẹn lọ́rẹ, ẹ fi hàn mí. Okay, sir. So kọjọ́ méje tó kọ́ wọn fi hàn yín lójú àlá. So ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ bá fún èèyàn kan lówó lójú àlá, oye tẹ́ bá fún ènìyàn lójú àlá yẹn, ó dẹ̀ ṣe mẹ́ta ni. Okay, sir. Bí ẹ bá ti rí ìyanu, Okay, sir. padà wá dúpẹ́ níwájú Ọ̀rúnmìlà. Kò sí wàhálà, sir. Ẹ ṣé, sir. Sir, I have a question about the apartment I'm living, sir. Is it about my life? Hello? Hello, sir. Ṣé ẹ fẹ́ kán yí ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ nínú ayé yín wò ni? Bẹ́ẹ̀ ni, sir. Kí lorúkọ yín, kí lorúkọ mọ́mì yín? Murtala lórúkọ mi. Ẹ̀yin ni Mọ́rítà.
ṣé máa ń so oògùn ni ṣé máa ń tọ́jú bọlé ni. Ẹ ń tọ́jú bọlé o. nǹkan tó ń fi hàn wá níbí ni wípé agbára pọ̀ fún yín gan o. wọn náà wọn ti fẹ́ pa yín pé wọn ò rí yín pa so kí lẹ́ ń lò kí làṣírí tó wà ń bẹ̀. Àfáà ni. So àwọn nǹkan kọ̀ọ̀kan tá fi ilẹ̀ fáwa náà làwa náà ń tẹ̀lé. ọ̀pọ̀lọpọ̀ owó gan kì í ṣe owó kékeré o. ìkan ló kọ́kọ́rọ́ kan wà níbẹ̀. wọ́n bọ̀ jẹ́ kí n wo kọ́kọ́rọ́ yẹn. mi ò wá mọ̀ bóyá ẹ máa lè ṣe o. Yes sir, kí ló ẹ sọ sà. ẹ bá mọ̀ pé ẹ fẹ́ ní owó. Yes sir. ẹ fẹ́ kí ìlérí yẹn kó wá sí ìmúṣẹ. Okay sir. wọ́n ní ẹ gbọ́dọ̀ máa sọ àánú gan. Yes sir. bọ̀tà àánú tó wá ní kẹ́ máa ṣe ní agbára débi pé àánú tágbára yín ò ká gan. Okay sir. ẹ dẹ̀ ti ní plan fún 1 million yẹn. ẹnìkan wá béèrè 500,000 lọ́wọ́ yín. Yes sir. wọ́n ní kẹ́ gbìyànjú pé kẹ́ fún ní 500,000. kí wá sí ọ̀rọ̀ owó nìkan anywhere tí ẹ bá ti bá nǹkan tó jọ mọ́ àánú pàdé ẹ má gbójú fò. Okay sir. so kọ́kọ́rọ́ láti rí gbéga. Yes sir. kọ́kọ́rọ́ ayé yín mọ̀ nìyẹn. Okay sir. tó ní ká sọ fún yín nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́ sir. gbogbo ẹni tí bá jíṣẹ́ fún lálẹ́ yìí tẹ bá ti ń rí ìyanu kí wá dúpẹ́. ó ti gbé mi ó ti gbé mi. hello. ẹ kalẹ́ o. ẹ wá sọ́nà ni àbẹ wá ṣeré bú. mo wá kí yín. ẹ wá kí mi àbí. mo pé first time mo gbóhùn ọba àgbáyé. ẹ wá kí mi kò sáàyè question kan this time around. sọ́nà ìwọ́dọ̀ àwọn pé ọ̀rọ̀ ayé ò yí ẹ mọ́ kò dẹ̀ wá ọ̀nà àbáyọ ẹ̀kọ́ tá a wá sí lálẹ́ ẹ̀ mọ́ nìyẹn. that is all. iṣẹ́ tó rán wa ká wá. lílọ bíbọ̀ ẹ̀dá láyé lọ́wọ́ rẹ ló wà. labalábá tó bá dìgbò lẹ́gùn aṣọ rẹ̀ á yá èmi yóò máa yọ. hello. ẹ gbóhùn sókè àgbọ́yìn. ẹ bá ti lá òbò yín tán kẹ́ padà wá. Ẹ kálẹ́ sir. kí lẹ́nu pẹ́ fẹ́ sọ fún mi. Ẹ kálẹ́. kí lẹ́nu ẹ fẹ́ bá mi sọ. Mo sọ pé mi ì mọ nǹkan tó ṣe ti ojú àlà kankan bẹ́ẹ̀ ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ lé alẹ́ which is kò ń ṣẹlẹ̀ sí mi níbi tí mo gbé tẹ́lẹ̀ so ibi tí mo máa ń gbé sí ó máa ń yà mí lẹ́nu pé kí ni yẹn ń ṣẹlẹ̀. kí lórúkọ yín. And then recently ó tún wà Kudus. recently kí ló ṣẹlẹ̀. Kudus lórúkọ mi Rose lórúkọ wọn. nǹkan tó ń sọ fáńbì ni wípé kí ọmọ aláṣọ funfun yín kó má bá ọmọ elépo rìn. Okay sir. tẹ́ẹ̀mẹ̀ tó mọ̀. Mi ì mọ̀ tún wọn. ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ má bá wọn dá kankan papọ̀. Okay sir. torí ti ọjọ́ iwájú yín àti torí ti ìgbésí ayé yín. so lórí ọ̀rọ̀ ilé tí ẹ ń sọ yóò máa ní ìdíkẹ́ kúrò ń bẹ̀. Okay sir. bọ̀tẹ́ bá máa kó ń bẹ̀ yẹn
ó máa ní ìdíkẹ́ lọ bá àwọn babaláwo wípé kán kọ́kọ́ wẹ ọwọ́ ayé kúrò lára yín because tí ẹ ò bá wẹ ọwọ́ ayé yẹn kẹ́ tó kúrò níbẹ̀ kí ni ẹ máa tẹ̀lé yín kúrò níbẹ̀ yẹn padà lọ sí anywhere tẹ́ bá gbà. Okay. So tó bá ti wẹ ọwọ́ ayé yẹn ìgbà yẹn náà bó bá ṣe ń wẹ kí ni ìwẹ̀ yẹn tán ẹ̀ẹ́dún padà sílé yẹn mọ́ ìjọ tẹ́ bá mọ̀ pé ti fẹ́ move. Okay. So tẹ́ bá ti wá lọ wẹ owó ayé dànù kó lára yín yẹn ẹ máa ẹsẹ̀ wá lọ sínú ilé tẹ́ fẹ́ gbà yẹn. Okay. Ọba bẹ́ẹ̀ bá wa sọ. ẹ káàárọ̀ sà. Ọba àgbáyé ó pọ̀. Kí lẹ fẹ́? Ẹ jọ̀ọ́ nípa ìtẹ̀síwájú nínú mi ò rí bìkẹ́ nípa àti rí tẹ̀síwájú nínú àtìkú Mary ọmọ Adéjùkẹ́. Kí lẹ pé? Adéjùkẹ́ Mary lórúkọ mi. Because nǹkan tó ń sọ níbi wọ́n ní ẹ̀rù máa ń bà yín. So kí ló máa ń bà yín lẹ́rù? Kí ni nǹkan tí ẹ bá rántí kan tí ó máa ń jẹ́ káyà yín já? Lóòótọ́ náà ẹ̀rù kan máa ń bà mí bọ̀ nǹkan tó bá ti di nǹkan tẹ́kọ̀ wá máa fa wàhálà. Ṣé ẹ ò ṣe nǹkan kan dídìrì kankan? Ẹ ò ṣe nǹkan tí ẹ mọ̀ pé kí ni yóò bójú mu? Tó jẹ́ pé tẹ́ bá ti rántí kan kí ni tẹ́rù máa bà yín? Nǹkan tó ń sọ fún mi níbí ni pé ẹ̀rù ń bà yín. Láì dẹ̀ jẹ́ pé ẹ lọ stọ́ọ̀pù àyà yín tó ń jà yẹn. Ó lè jẹ́ kẹ́ lose many things. Anywhere tẹ́ bá dé gan tí àwọn èèyàn bá fẹ́ bà yín síbi kan tó bá wò yín. Lóòótọ́ náà ni mi ò ní boyfriend mi ò lọ́rẹ̀ẹ́ mi ò ní ẹni tẹ́ pé. Ṣé ẹ kọ́ṣẹ́? Mo kọ́ tailor. Ṣé ẹ ti free? Rárá. Ìgbà tí ẹ ti free báwo la ṣe wá lè ràn yín lọ́wọ́? Because ọ̀rọ̀ yín nísìnyí owó ló ní. Ó kẹ̀sì ń kọ lọ́wọ́. Bẹ́ẹ̀. But èmi máa advice ẹ wípé tabari kan tí ó wà lọ́kàn ẹ tí ó bà ẹ́ tí ẹ bá lè lọ stop ẹ ó lè máa da ọ̀nà ẹ rú. Nǹkan tó lóòótọ́ ni kókó máa ń bà mí lẹ́rù tí máa wà láàárín àwọn ẹ̀ tí ṣọ́ àgbóyè mo fẹ́ ṣe. That's why mi kì í fi bẹ́ẹ̀ orúkọ tó ojú mi ó ti bá bíìtì mi jẹ́. Ṣé ojú méjèèjì ní àbójọ́ rẹ̀? Ẹyọkan. Ṣé ó fọ́ pátápátá ni? Rárá. Ó blue. Okay, ó ní owó sójú. No, ice ball ni ó blue. So kò. Solution fún wọn. Wọ́n ní tí wọ́n máa ṣe evaporation fún pé kì í ṣe Nàìjíríà. So problem ẹ̀ ń ṣe owó ló need kì í ṣe pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ but kò sí bó ti fẹ́ múná ara ẹ̀dùn láì jẹ́ pé a solve problem ẹ̀ láì jẹ́ pé sápá kò ń lẹ̀. So kí ni mo lè ṣe fún ọ̀dà? Will you message me after this program? Ẹ̀yin holy center ọtí ń rẹ̀ mí o.
kéèyàn máa lọ sí interview kó má máa mú yàn. kí lórúkọ mọ́ mi? Orí owó Adébọ̀wálé lorúkọ mi, orúkọ mọ́mì mi Ọmọládé. Rárá. Ṣé ẹ sì lè kọ́ṣẹ́ ọwọ́? Mo ti graduate. Ṣé ó possible kẹ́sì kọ́ṣẹ́ ọwọ́ because iṣẹ́ ọwọ́ lọ̀nà ti yín? Ọwọ́ lọ̀nà yín kì í ṣe Irú iṣẹ́ ọwọ́ wo ni ẹ sà? Ó ní iṣẹ́ ọwọ́ àtọ̀ wá di jẹ́ iṣẹ́ ọwọ́ tó clean. So iṣẹ́ ọwọ́ kí lẹ read ní school? Mo study media and theatre art. Ó yá ẹ lọ join àwọn olùtíátà ń gbà yẹn. Iṣẹ́ ìjọba ni iṣẹ́ yín kàbí ẹ fẹ́ máa ṣiṣẹ́ ní ẹ fẹ́ máa gba sálárì wọn. Okay. Ẹ gbọ́dọ̀ lọ create iṣẹ́ ọwọ́ fún ara yín. Okay. Ṣùgbọ́n tẹ bá ti wá create iṣẹ́ yìí tán, mo ń wo obìnrin pupa ni but obìnrin yẹ òjò wà mọ́. Okay. Kí ló pa ìyá àti obìnrin náà pọ̀? Àwọn obìnrin tí mo date tó kò fún anybody lóyún. Ẹ sure? Rárá. But obìnrin tí mo ń wò tó mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ báyìí ó lóyún. But wọn wá sọ fún mi bóyá ó bí ọmọ ẹ̀ bóyá kò bí. But obìnrin pupa lóbìnrin yẹn. Okay. So ọ̀rọ̀ tí a ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ tó ti pẹ́ ni. Wọ́n ní àdéhùn yẹn tó bá ṣeé ṣe kẹ́ lọ jọ bàjẹ́ láàrin méjì kẹ́yìn méjì lè rọ́nà lọ because bí ẹ̀yin ṣe ní problem náà lòun ṣe ní problem. Mi ò wá lè mọ ẹnìyẹn mọ́ báyìí. Mi ò lè rántí. Ẹ máa mọ ẹnìyẹn. Ẹ jẹ́ wípé mi ò tí ì gbọ́n nínú ìfẹ́ lórí ọ̀rọ̀ obìnrin tí mi ò tí ì understand. Ibi tí kí ọ̀rọ̀ ayé yín wà nìyẹn. Woman, ẹ ti mute àwa ọ̀ráyè. Hello ọba. Ẹ káàárọ̀. Ẹ fẹ́ fún wa lówó ni? Rárá o. Kí lẹ fẹ́ wá sí? Mo ní kí n kí yín ni. Rárá Sàmì tí màá rí. Ẹ sí kámẹ́rà yín. Okay. Ṣé àgọ́ lẹ ń gbé ni? Rárá. Níbo làkùkọ tó wá ń kọ? Ẹ̀yin ilé. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ yìí? Port Harcourt. Ṣé àlejò fẹ́ ra fóṣù mẹ́fà àbí? Rárá. Kí nìdí? Mi ò fẹ́ ọkọ, mi ò wá ọkọ. Okay. Ṣé àlejò ṣe boyfriend and girlfriend? Ìyẹn náà dà. Ṣé wá rẹ́rìn níbí ni? No. Fóṣù mẹ́fà. Tá bá ṣe boyfriend and girlfriend, ọ̀sẹ̀ mélòó la máa ṣe fún? Well, bí bá ṣe rógo ẹ lò tó náà ni máa ṣe mọ bí wọ́n ṣe fẹ́. Ni máa ṣe mọ bí wọ́n ṣe fẹ́ kíkọ ẹ tó. So tá bá lògo ẹ tó bá pèsè owó dáadáa, àtọ́jú ẹ, take care of you. So tí o bá wá pèsè owó àtúndé ẹ̀dá. Ó ga o. Ọba ẹ ṣé o. Ṣé wàá ṣe àbí ò ṣe? Mi fẹ́ o, ẹ bá gànú sógo mi o. Ok. Bọ̀ kí láǹfààní. Ẹ ṣé o.
gbogbo ilé. Èmi rò pé bóyá kí báyìí lògùn ẹ tẹ́lẹ̀ kí n lè take care ìgbà tó dẹ̀ ti sọ wípé tinú ẹ̀ ló fẹ́ ṣe kò gba Ọba, ìfẹ́ olúwa ni ẹ káàárọ̀. ìfẹ́ olúwa ni kò sọ. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀ mà kí lẹ fẹ́ bá wa sọ mà. Actually, mo wà nílùú, mo wá ṣe burial grandma mi. So kò síná níbi tí mo wà. Ká kàn rí ojú nínú ṣé So tí bá ṣe kámẹ́. Okay. No, èèyàn sì máa le kókókó nìyẹn. mi ti fẹ́ kankan rí. Ó lè fẹ́ kó dẹ̀rọ̀. Ṣé ìdípọ̀ àbí ìdípọ̀? Lémi náà pọ̀, ó gara. Ìlú wo lẹ ń gbé kẹ́ tó lọ sílùú? Oǹdó ni mo wà, Èkó ni mò ń gbé. Ọ̀dà. Tí àlejò máa fẹ́ ra. Ọba àgbáyé, ẹ wọ́kọ̀ fún mi. Owó ẹ máa kọ́ dáhùn, àyẹ̀sẹ̀ wa lọ sí part 2. Ṣé ẹ máa fẹ́ mi àbí ẹ ò fẹ́ mi? Ok. Mi ò fẹ́ yín. Ọ̀dà. 22-6552. Tó bá dọ̀la tó Once again, 070. tó bá dọ̀la tó bá ń lò ẹ má pè mí sí mi máa ń pa ẹ̀. A ní kéèyàn gidi fẹ́yìn lọ ń pe nọ́mbà fáwọn ọmọ ìyàwó. Fún mi kìí ṣe. Ẹ káàárọ̀ sà. Àmọ́ ò tí ì pé 1000 sà. Sẹ́yìn ti má rì. Mo ò tí ì máa rí. Ẹ ti bímọ rí. Mo ti lọ́mọ ẹyọ kan. Ṣé ẹ ní ìdí? Kí lẹ sọ? Ṣé ẹ ní ìdí? Mo nídìí. Ìwádìí ìjọba máa fẹ́ ra. Ṣé bẹ́ẹ̀ ti níyàwó? Oh God. Ìyàwó ẹlẹ́ẹ̀kẹ́ ló lèmi máa jẹ́. Ẹ má wọ́ọ̀rì nípa ẹ̀ tèmi ló gbé. Mo ò Ọ̀nà kan fẹ́ ra sílé. Èmi tí bá ti fẹ́ ènìyàn. Premises tí mo fi fẹ́ ènìyàn ló jẹ́ ọdún kan fẹ́ fi ọdún mẹ́fà. Èmi ní pé kí n tèkì ẹ̀ kí n sọ kí n tún ayé ẹ̀ sí. Tàbálẹ̀ ti dé stage kan kó lọ ẹni tó máa fẹ́ yín sílé lẹ́ ń wá. Tájọ máa fẹ́ra wa, máa gbádùn ara wa ní gbogbo ìgbà. Okay, now nǹkan tí ò yẹ ẹ̀yin generation ni wípé bẹ́ẹ̀ mọ̀ wípé tí èèyàn bá lọ ra ọjà ní ọjà tí ò bá ṣẹlẹ̀. Èèyàn gbọ́dọ̀ tún fẹ́yàn oríṣiríṣi jù tó bá lọ fẹ́ bí ọkọ tó fẹ́ fẹ́ lọ́la ńkọ́. Ọ̀rọ̀ mi ò yé yín. Ó ń yé mi sà. Ibi tẹ́ bá ti fẹ́yàn oríṣiríṣi lẹ máa ti pàdé ẹni tó pè yín. Òun náà mò ń sọ ibi tí mo mẹ́fà. Tọ́rọ̀ mi ò bá yẹ kí bóyá ẹ pe fóònù ọba yẹn fáwọn ọmọ yahoo. Èmi ò fẹ́ràn ọmọ yahoo. Síbẹ̀ ẹ fẹ́ mi mo ń sọ pé kẹ́ ẹni tí bá lọ gbogbo fẹ́yìn nǹkan tí mo ń sọ kò yé ẹ̀yin ladies tẹwà ṣe ni ẹ̀ so tó bá ti rí pé feminist wọ́n máa wọ díẹ̀ ní wọ́n pé ẹ lọ́ba Solomoni àwọn dẹ̀ láìpẹ́ lóbi tó máa rí pẹ̀lú ẹ̀yẹ tó ti lọ́kọ màá ní kò tí ì lọ́kọ ẹ ti lọ nìyẹn. Bọ́ ọmọ máa wò pé mi àwọn ẹlòmíì. Ẹ wá lọ. Ẹ wá ọkọ yín lọ rédèrèdè à ń sọ̀rọ̀ wọn ò jẹ́ ká sọ àbájọ tẹ́ gbogbo yín fi darúgbó sílé ìgbà tẹ́ ẹ̀ ní gbọ́ reality. Ẹ sáà di darúgbó ká. Wọ́kọ̀ ẹ lọ. Ẹ bá wa sọ. Ọba ìjọ mo fẹ́ kí wọ́n mi bèrè sí nǹkan ní ẹjọ́ sáà.
bí kíni. n kò fẹ́ béèrè fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní láìfù mi gangan lọ́wọ́lọ́wọ́ kí báyìí sà. lórúkọ yín kí lórúkọ mọ́mọ́ mi. wọ́n ní kẹ́ lọ ṣiṣẹ́ ìkórìíra o. ok sà. wọ́n ní àmì kan ti ti ara obìnrin kan wọ̀ yín lára ẹ gbọ́dọ̀ lọ yọ àmì yẹn kúrò, àmì ìkórìíra. wọ́n ní ẹni yẹn ẹ̀tàn ló fi ń bá yín lò. wọ́n ní bẹ́ẹ̀ ṣe finú tán tó pé ẹ̀tàn ló fi bá yín lò. so wọ́n ní kẹ́ lọ gbàdúrà fún àrékérekè ní kẹ́ lọ ṣiṣẹ́ lé lórí. so yẹ ká tó wo ọkọ̀ tó tún tẹ̀lé. wọ́n ní ó ṣeé ṣe kẹ́ máa sóore káwọn yẹn máa fi bí so yín. ẹ parọ́ sà. wọ́n ní ṣùgbọ́n kẹ́ máa sóore yẹn lọ. wọ́n ní kẹ́ wá gbàdúrà fún relationship yín. ok sà. ìgbàkigbà tó bá fẹ́ ní relationship tẹ́ bá dẹ̀ ti wà ní relationship pé kó má bàa dàbí pé ẹni tó wà nínú relationship ẹni tó wà ní oven. wọ́n ní kẹ́ lọ gbàdúrà lórí ìrìn àjò. náà ṣe o wọ́n sọ̀rọ̀ púpọ̀ ń bí yìí o wọ́n tó mẹ́nu bà wípé bẹ́ẹ̀ ṣe ń nífẹ̀ẹ́ àwọn ènìyàn tó bẹ́ẹ̀ ṣe ń fi ọkàn tán wọn tó lọ di ara yín ní àmọ̀rì gidi so that kó má pa yín torí tí oore tí ẹ sọ pé ẹ ń ṣe yẹn àbí torí tí a ní tẹ́ sọ pé ẹ ń ṣe àbí torí tí ìfẹ́ tẹ́ sọ pé ẹ ní yẹn kẹ́ lọ di ara yín lámọ̀lẹ̀ kẹ́ lọ gbẹ́bọ kẹ́ lọ ṣètùtù. wọ́n ní kẹ́ lọ fogun yẹn kú. so àwọn nǹkan tí a rí níwájú yín nìyẹn. kí ni àtúnṣe ibẹ̀ sà. gbogbo nǹkan tó mo sọ yìí nísìn bẹ́ẹ̀ ẹ lè pe àwọn aláwùjọ ọmọlúwàbí kán bá yín gbẹ́bọ kán bá yín ṣètùtù kẹ́ sọ pé kán bá yín gbé ẹbọ ẹ̀yọ́nú àwọn àgbà. ok bọ́ mi ò ní nọ́mbà wọn báwo mo ti fẹ́ contact wọn sà. 091 98 98 78 78 091 1873 9878. ẹ WhatsApp number lẹ máa send ẹ máa bá wọn sọ̀rọ̀ nípa àríyàn pa níbi tí n bá èmi ò kí n ráyè tí bá fẹ́ ṣiṣẹ́ fún èèyàn owó tèmi bẹ̀rẹ̀ láti 500,000 1 million lọ sí èmi ò kí n ṣiṣẹ́ pẹ́pẹ́ tí n bá fẹ́ fúnra mi ṣiṣẹ́ fún èèyàn wà lówó lọ́wọ́. ẹ lówó mà. ọba mi. sí àlàáfíà lẹwà ló wá gbàgbé lè bú tiyín láyé àbí. ọba mi love yín for real. ẹ open camera yín náà káyọ̀ sọ̀rọ̀. ẹ ti mute o. ṣé ẹ̀yin lẹ mute àbẹ́sẹ̀ mistake mute kàbí ẹ̀ mọ́ bọ́ sí mute. sọ rẹ woman yìí mo ní ẹ ti mute ẹ on mute time is going. a gbọ́ ọ̀kọ́ tẹ́ ń sọ mọ́ o. èmi yóò máa yọ̀ nínú Olúwa. Olúwa ṣeun. ẹ ò tí ì ṣèbù ẹ̀mí ní tí ì rojú yín. ìlú wo lẹ wà? Nigeria. Trust me now. Mo fine gan. ṣé ẹ ní ìdí? Of course. Mo ní ọba aṣáà ń lò kan. Aṣáà ń lò kan. Ọba owó kọ́ nífẹ̀ẹ́. èmi ò fẹ́ sápá ẹjọ́ tó Ọlọ́run mi ò láì sápá. Owó kọ́ nífẹ̀ẹ́ for real. ẹ gbà pé ìfẹ́ ṣe rí ìfẹ́ ó dúró lọ́tọ̀ owó ló máa ń promote ìfẹ́. ọba wáìlà. tí èèyàn bá nífẹ̀ẹ́ yín tàbí ẹ nífẹ̀ẹ́ ènìyàn tí owó ò bá sí lọ́wọ́. ọba èyí ló yẹ kẹ́ ẹ tọ́jú mi náà. ẹ máa tọ́jú yín kì í ṣe pé mo sọ pé mo fẹ́ máa gbowó lọ́wọ́ yín but mi máa like situation wípé mo máa wà ní meeting kan ẹ ló ẹjọ́ gàrí ti tán lé ẹjọ́ ẹ yá mi ní 100,000 kan bẹ́ẹ̀ yẹn I don't will like ìjọ tó bá yọ nínú mi wípé wẹ́n jẹ́ kí n ta owó màá lọ rẹ̀ mo pé mo ṣe máa tàbọ̀ ni. ọba fẹ́ ṣe yín favour ni náà. èrò favour wo ni. ọba ṣé kò yé yín ni. lèmi ń ṣe wọ́n fowó gbé mi níṣẹ́ èdè ìjà wa lójú. ọba owó fowó rárá owó kọ́ nífẹ̀ẹ́ o èmi nífẹ̀ẹ́ yín for real ni. tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ mi má sọ pé mo máa fún yín lówó ìjọ tó bá wù mí ni máa fún yín lówó that is all. So much.
ó máa kọ WhatsApp number mi sílẹ̀ àmọ́ sọ́lé tó kù ní díẹ̀. Ó yá ibo ló wà ẹ send ẹ̀ sí mi. 081 Ó kò ní ọ̀pọ̀ mọ́. 081 34 34 27 56. So ọba táwọn lára ni mo lè chat ní. ẹ send voice message anytime wípé òbò tuntun Èkó àbí níbo lẹ ń gbé? Ó máa ń gbé Ìbàdàn. òbò tuntun Ìbàdàn á ti yé mi. Ó dà pé wá sí yẹ̀yẹ́ níbi mi ò kí ń kà sí cruise, mo máa ń dóbò reality o. Ọba ti ń discourage. Every ìṣẹ́jú mo fi ń ná ọmọ, mo fi ń kó àwọn ọmọ. Èmi náà pè ní àfọ̀yàyàgbà pátá nídìí obìnrin. Ọba mi understand yín mọ́ because I'm a jealous lover. Oh, you dey jealous abi? Nílé fẹ́ra because èmi máa ń yàn lè steady. Yín máa máa spice up ni, máa step up game mi ni. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ náà wọ̀, ẹ jẹ́ ká sọ̀rọ̀ first, ẹ jẹ́ ká kọ́ sí camera down náà ká tẹ̀ wò gbọ́dọ̀ fẹ́ jẹ. Ọba ṣẹ́yìn náà pẹ̀lú ọ̀rọ̀ tó bá mi rí yá bring the camera down. Yes, náà èmi àtàwọn ọmọ mi tó wà ní òyìnbó tó àjọ wà ní kí n dá máa ń ṣe. Ṣé mi lè ní ìyá Abigail kọ́? A ò jọ gbé. Ọba ẹgbàlẹ́ lọ́tọ̀ ni àná. My crush, my love, my everything. So now tẹ bá ti ready ẹ kàn message mi so a lè sọ̀rọ̀. Èmi ò kí ń cast cruise, tẹ bá bá mi cast cruise ní DM mo block yín dànù nìyẹn. So tó bá yẹ pé lóòótọ́ lẹ ti love mi ká face the date ọjọ́ tá a bá wọn pàdé. Ẹ bá dẹ̀ mo love yẹn gan under. Ìjọ tá a bá ti kọ́kọ́ pàdé ra rán mi létí pé mo lọ bó mo fẹ́ ta ẹ lọ́rẹ. Nǹkan tẹ́ mẹ́nu bà yẹn, yes, nǹkan tẹ́ mẹ́nu bà yẹn pé mo máa ń ṣàdéra pé àfojú kanra rán mi létí pé mo fẹ́ ta yín lọ́rẹ. Ẹ wo ti kìíní tó ń lọ ganu ọ̀nà ganu ọba ní ṣé àwọn àfáà ganu àbí wọn. The question la WhatsApp wẹ́n sì ká máa sọ lè tó kùn bẹ́ẹ̀. Voice message lẹ máa send o, ẹ má message voice message ẹ máa send fídíò yín síbẹ̀ ẹ ti ṣe 360. Ẹ ṣáà ti ní kí n sọ pé. Ẹ máa sọ pé òbò tuntun Ìbàdàn á ti yé mi bẹ́ẹ̀. Bá ṣe ohun tó fèrè síṣẹ́ ni gbà gbogbo ògo. Hello. Hello. Sunday ọmọ Ganiat. Oyela. Ó máa yẹ máa lọ gbá a. Ṣé ẹ ti bímọ? Bẹ́ẹ̀ ni sà. Wọ́n ní kẹ́ lọ dira fún àwọn ọmọ yín. Mo wò yìí orí tánẹ̀tì mo wà. Ó ní àgékùn ejò kan níbì kan tó fẹ́ sọ ọ̀kọ̀ kan sínú relationship yẹn but àgékùn ejò yẹn kò jẹ̀bi o ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún ọ lọ dira fún ọmọ yẹn. So lẹ́yìn yẹn kò jẹ́ ẹyọkan lọ. Bíi mẹ́ta sà sí mẹ́rin. Ṣé lè ta àwọn ẹlẹ́ yẹn owó yẹn ra ilẹ̀ síbì mí. Ok. Wọ́n ní anything tó bá ti jọ mọ́ pé lágbájá bàbá mi ṣe kíní yìí wọ́n ní kẹ́ sá fún torí ó léwu fún ìgbésí ayé yẹn púpọ̀.
Okay, sir. tó máa ń bá yín sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́ bá ti sùn but nǹkan tó bá yín sọ kò yé yín Yes, sir. but ìgbàkigbà tí ó máa ẹ̀ fún yín but eléyìí tó bá Sir, àgékù ejò tẹ́ sọ yẹn ṣọ́kùnrin ni àbóbìnrin, sir? obìnrin ní àgékù ejò yẹn Obìnrin. so ọ̀rọ̀ Okay. kí nǹkan ti dá àwọn àtẹ́ni yẹn pọ̀ rí so bí kíni ẹ̀ ṣe rí nìyẹn Because ẹni pẹ́ nìyẹn náà ń jà fẹ́tọ́ ẹ̀ ni. So kò jẹ̀bi. kò jẹ̀bi ìdí nìyẹn tó ń fi ayé lámòrè because òun náà ní àdàbí sọ́wọ́ bye bye. ọ̀rọ̀ ọlọ́run yé ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yé àìkú ní títí ayé àwa máa forecast ayé ẹ̀ pa ni tó bá bíwọ eré kémi sọ̀rọ̀ fún ẹ kó sọ pé máà ní ikọ́ o kò mọ̀ nǹkan tó sọ olùgbàdì ayé finally. àìkú ní títí ayé. nǹkan tó ń lọ ní live mi. báwo lẹ ṣe rí sí. stop wa wọ́n ní kẹ́ lọ kíyèsára kí nǹkan kan má dìjà sí àárín èèyàn àtèèyàn kan wọ́n ní kankan fẹ́ ó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àkóbá fún ìgbésí ayé ní pípẹ́. ṣé èmi àtẹniyẹ ìfẹ́ ṣe ni àbí báwo. I don't know. tí nǹkan bá ti fa ìjà fún èèyàn àti ènìyàn tí wọ́n bá bá lè tẹ́ ẹ̀rọ jẹ. ó túmọ̀ sí pé kí n má bá ẹni kọ̀ọ̀kan jà bí. ẹ lè bá èèyàn jà but má bá èèyàn jà lórí nǹkan ibi kẹ́ máa jà dùn kan. kí n má máa jà sí nǹkan bóyá àjọ ń jà sí ìyàwó àbí nǹkan kan. bóyá obìnrin ni o bóyá ogun. point 2 wọ́n ní ìlú tẹ́ ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n ní ìlú yẹn kì í ṣe ìtẹ̀sùn síwájú ẹ tún lè dé ibi orísun ibi tí orísun yín máa ibi tí orísun yín wà wọ́n á ní ìtẹ̀sùn wọ́n yẹ yín ká níbi tí ẹ wà. In a spiritual encyclopedian realm, not physical. So lẹ́yìn yẹn tẹ́ bá mọ̀ pé ó wà lọ́wọ́ yín kẹ́ lọ dá padà. So tẹ́ bá ti ṣe ẹ dá padà bẹ́ẹ̀ tó ní. nǹkan oníkan tẹ́ bá ń sọ yẹn kò wáyé mi ò máa rò pé nǹkan oníkan mi ti bá wò. nǹkan tó ń sọ fún mi lè ti sọ fún mi. then kí mo dẹ̀ tó fẹ́ sọ ẹni tá a jọ ń gbé tó jẹ́ níbọ̀ mi níbí báyìí mo ló sì pé bí ó. ìmọ́lẹ̀ olúwa tàn ó tàn sínú ayé mi ẹ̀mí tí mú ni dẹ́ṣẹ̀ má ṣe bá mi gbé. gbogbo ẹ̀yin tálákà tí a tẹ̀ ń sọ́nà fún látàárọ̀ kò sí ìbéèrè tó yọ owó látàárọ̀ pé ó pe ọba Solomoni gba 100,000 tàbí kó gba 1 million. ẹ káàárọ̀ sà. ẹ káàbọ̀ òkúlẹ̀ bẹ́ẹ̀ bá wa sọ. bẹ́ẹ̀ kẹ́ ẹ bá mi ṣọ́nà ni. kí lorúkọ yín kí lorúkọ mọ́ mi. ọ̀yẹ̀là pèrègede
wọ́n ní àwọn alágbára kan ti kú ní fámìlì yín. Wọ́n ní bọ̀tà àwọn alágbára tó kù yìí wọ́n ní wọ́n bí àwọn ọmọ oró sílẹ̀. Okay. Àwọn ọmọ oró tó ń bí sílẹ̀ wípé ibi tí gbogbo ènìyàn bá rìn sí ní ìdílé tẹ́ ti jáde ẹ má bá wọn rìn síbẹ̀ o. Okay. Ẹ̀rìn tiyín lọ́tọ̀ so that kí iná ògùn ṣe kàn yín lọ́tọ̀. So that is point 1. Lórí ọ̀rọ̀ wọ́n ní anything tó bá ti lè fa pé tó máa fi agbára ṣe anything nínú ayé tẹ́wà yìí. Okay. Kíní yìí jẹ́ kí ṣe máa manage ẹ lọ má bàa dá. Kíní yìí jẹ́ kí ṣe máa forí tì lọ. Kì í ṣe ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ obìnrin nìkan o. Anything tẹ́ bá ti ń ṣe tẹ́ bá ti rí pé ó ń ní yín lára anything tẹ́ bá ti ń dáwọ́lé tẹ́ bá rí pé ó ń so kí ìpinnu tó wà níwájú yín àti òkè gbígbà tó wà níwájú yín kó ba lè wá sí ìmúṣẹ. Wọ́n ní tó bá pẹ́ tó bá yá ó ṣeé ṣe kí wọ́n fi ipò kan lọ̀ yín. Tó bá ti wá fi ipò yẹn lọ̀ yín wọ́n ní bọ̀ tí ẹ ò ṣe ní gba ipò yẹn wọ́n ní wọ́n máa fi ẹnìkan represent yín ní ipò yẹn. Èdìdì ni mo gbé fún yín yẹn o. Wọ́n parí àṣírí tó wà nínú ayé yín tán ni o. 100%. Ó wá kùn sọ́wọ́ yín pé kẹ́ mú sọ́wọ́ òsì àbí kẹ́kẹ́ fi jẹun. Hello sir. Mo ń gbọ́ yín. Máa wà honest pẹ̀lú yín. Mo kàn fẹ́ wá ṣẹ́ẹ̀kì yín tẹ́lẹ̀ gbogbo nǹkan tẹ́ sọ 100 ni kò ń ṣe 99 100%. Gbogbo nǹkan tẹ́ sọ 100. Tẹ́lẹ̀ mo ní ẹ̀bùn alágan mo ò lè ṣe kí n má lálàá mo dẹ̀ máa rántí. Nísìn tí n bá sùn máa mọ̀ kí mo lálàá yẹn tí n bá ti jí mo kí ó máa ń dàrú mọ́ mi lójú. Torí pé ẹ ti jẹ ìwọ̀. Ẹ ti jẹ nǹkan ìwọ̀. So nǹkan ìwọ̀ tí wọ́n ní kẹ́ má jẹ. Àti wá mọ ìwọ̀ yẹn ní kíní báyìí. Ìwọ̀ tí ẹ jẹ ó ní arábìnrin kan. Okay. But arábìnrin tèmi ń sọ yìí ó pẹ́ tẹ́ ti ríra last o. Ara ẹ̀ lẹ ti jẹ ìwọ̀ yẹn. So èèwọ̀ tẹ́ wá jẹ yẹn ó máa ní ìdíkẹ́ lọ gbọ́n dànù kó lára yín. Ó affect many things. So bó ṣe rí nìyẹn. Okay sir, ẹ ṣé gan. Ìjì kákáká ìjì. Hello, ẹ káàárọ̀ ọba. Lálẹ́ mọ́ mi. Mo tún ráyọ̀ ọmọ Ìtìọlá. Ọ̀yẹ̀là. Ṣé ẹ lè padà sọ́dọ̀ ọkọ yẹn? Irọ́ o. Tẹ́ bá lè padà ló máa dá o. Mi ò lè padà. Ogun tẹ́ máa jà máa ní agbára because nǹkan tí a ń wò níwájú yín báyìí ẹsẹ̀ tí ẹ lọ sì gbé yẹn ó ti bá ìrìn àjò 20 years. Kẹ́ wá ṣe àwọn àtúnṣe kan tó ní agbára. Àwọn àtúnṣe tẹ́lẹ̀ máa ṣe tó máa ní agbára yìí. So a lè jẹ́ kí ayé yín kó nítumọ̀.
torí wọ́n ti damage life yín gan both spiritually and physically. Nǹkan tó ń dín ká sọ fún yín ni pé kẹ́ padà. Tí bá sọ pé ẹ ò lè padà, ẹ máa jagun o, ẹ dẹ̀ máa náwó. tó tẹ bá wá bọ́ nínú ogun yẹn, ìgbà wọn yẹn lẹ máa tó wá rójú tu ara yín tẹ̀sẹ̀ máa wá gẹ̀lé. Kó má bàa di wípé ìrìn àjò ogún ọdún yìí kó má bàa sọ di for life. Ọba, mo ti kúrò ń bẹ̀ láti 2012. Ó dẹ̀ ti fẹ́yàwó bíi 3. Wọn ò ní. Number 2, ẹ ti rin àwọn ìrìn kan. Nígbà tí àwọn àlórí máa sọ̀rọ̀, àwọn àlórí sọ wípé àfọwọ́fà lójú ní ikú tí ń pa ni o, ẹ̀yin ènìyàn gbogbogbò. Ìrìn tí ẹ rìn yìí, àwọn Holy Center sọ wípé àwọn ọ̀rẹ́ yín kan ló mú yín rin ìrìn náà. But ìgbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ìrìn yìí, ẹ ò mọ èdìdì tó wà ní ìdí ìrìn náà. Wọ́n ní tẹ́ bá ní àwọn àtúnṣe tẹ́lẹ̀ ṣe sí kẹ́ lọ ṣe sí láti fi correct àwọn kankan padà torí tí àwọn ìdí kan àti àmì kan bí mo ṣe lè sọ ọmọ lórí íńtánẹ́ẹ̀tì nìyẹn. Torí téèyàn bá jẹ́ ikọ̀, ó ní ọ̀rọ̀ tó lè sọ ní public tó wà ń bẹ̀. Sí ẹ̀sìn ní mọ́mì. Bẹ́ẹ̀ni. Ọmọ ní ìdíkẹ́ lọ bẹ mọ́mì yìí o. Torí àwọn Holy Center ní ẹsẹ̀ mọ́mì yìí gan. Mi mọ nǹkan tẹ́ ẹ ṣe fún wọn o. Bóyá a rí àwọn ọ̀rọ̀ kan tí wọ́n bá yín sọ tí ẹ sorí kòkó ọmọ kí wọ́n ṣe fún yín. So lẹ́yìn yẹn kẹ́ wá lọ ja ogun ayé yín, àwọn nǹkan tí ìrìn àjò ọkọ tẹ́ fẹ́ láàárọ̀ kò tó ti bàjẹ́ yẹn. Kẹ́ wá wá ènìyàn gidi tó lè bá yín handle case yẹn láti lè dá yín padà bọ̀ sípò. Ẹ má kàn bá wáyé sá. Integrity, 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 integrity. Holy Center Aramada, Olúpẹpẹ Dáú Àjà. Ìjì kankankan ìjì. Onílé kerewu àjàmọ́dù òkè. Kí la lè ṣe fún yín? Time is going. Hello? Yeah, mo fẹ́ jẹ́ kẹ́ gbàdúrà fún mi ní ọba. Hello, mo fẹ́ jẹ́ kẹ́ gbàdúrà fún mi ní ọba. Hello, ẹ káàárọ̀ sà. Kí la lè ṣe fún yín? Mo fẹ́ kẹ́ bá mi wo ìrìn àjò mi. Mọ́mì mi. Ọ̀yẹ̀là. Ayé ò ní fà yín sẹ́yìn. Ó ní, kò ní mọ́, kò ní jẹ́ tiyín. Àmín. Bí wọ́n dẹ̀ sí ìlú yẹn, wọn ò dẹ̀ wá mú return padà wá. So ṣé ẹ ò tí ì bí ọmọkùnrin ṣá? Ó ti bí. A ò gbọ́dọ̀ ṣe solution nígbà yẹn. Torí tá a bá ṣe solution tó wà nílẹ̀ yìí, tí ọmọ yẹn ọkùnrin bá lọ hurú ìwà yẹn, torí wọn ò lè mọ kí ìdébẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. So bọ́ tí kò tẹ́ máa ṣeré. Ṣé ẹ sì ní owó tẹ́lẹ̀ fi ṣiṣẹ́?
Tẹ́ bá rí ẹ̀tọ́ yín gbà padà ẹ máa mọ oore. bẹ́ẹ̀ ni sà. Ẹ má bínú, ọmọ mélòó lẹ bí? Mẹ́ta. Kan. Ọmọ yín ni o. Bẹ́ẹ̀ ni. But ọ̀nà tí mo ti ń wọ ọ̀nà jíjìn ni. Mi ò ṣẹ́yún rí. Ẹ ti bímọ ló padà rí. Mo ti ní miscarriage rí. Miscarriage lélẹ̀ ṣá. Wọ́n ní ọmọ yìí kan wà ní ọ̀nà tó jìn. But ọmọ yìí the way tó ń fi sọ síbi mi ò mọ̀ bóyá mo lè. Ọmọ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ ní P. But ṣe rí ọ̀rọ̀ àwọn Holy Center ọ̀rọ̀ tó ní agbára ni. Ọ̀rọ̀ nǹkan tó wọ́n lè rí nǹkan tó ti ṣẹlẹ̀. Mo máa rọ̀ yín, mo máa bẹ̀ yín tí nǹkan tí mo ń sọ yóò bá ti ṣẹlẹ̀. Wọ́n ní kẹ́ lọ gba, wọ́n ní bó bá ṣe é ṣe kẹ́ lọ ró gbogbo àwọn ọmọ yín ní agbára. Ẹ̀ṣẹ̀ tẹ́yin ṣẹ̀ tàbí ẹni tó bá yín jà, ẹni tó bá yín bínú kó má bá ya ọ̀rọ̀ lára àwọn ọmọ yín. Bí mo ṣe lè parí ọ̀rọ̀ yẹn nìyẹn. So any question? Lílọ bí bọ ẹ̀dá láyé lọ. Baba please speak me. Kí la lè ṣe fún yín? Mo fẹ́ ká gbàdúrà fún mi ní sà. Kí lórúkọ yín, kí lórúkọ ọmọ mi? Mojísọ́lá ọmọ Dorcas. Misunderstanding. But misunderstanding tí ẹ̀yin àti ọkùnrin jọ ní, the way tí òun fi take misunderstanding kọ́ lẹ́yìn ṣe take ẹ̀. Ǹjẹ́ kò yé mi sà? Wọ́n ní ọkùnrin kan tí ẹ̀yin àtẹjọ níjà. Ẹjọ ní misunderstanding. Àbúrò ni bóyá ẹ̀gbọ́n ẹ̀, they don't tell me about it. But ọkùnrin kan náà pè. Ó dà. Ìṣòro gbé àwọn ìgbésẹ̀ kan tó ní agbára lórí ọ̀rọ̀ ayé yín. Ìgbésẹ̀ tó gbé lórí ọ̀rọ̀ ayé yín yẹn ó lè fa ọ̀pọ̀lọpọ̀ ìdènà tó pọ̀ fún yín. That is point one. Wọ́n ní Ọlọ́run ní kẹ́ máa sọ fún anybody wọn. Yes sir. Káyé má bàa da ọ̀nà ìrìnàjò yín rú. Yes sir. So 3. Wọ́n ní ó ní àwọn kankan tó máa ń ṣe yín ní ara. Wọ́n ní kẹ́ lọ sí òkun. Tẹ́ bá ti dé òkun, ẹ má bu omi òkun ìkọ̀kan. Ẹ máa lọ wá àgbọn ẹyọ kan.
Yes, sir. ẹ máa bu omi àgbọn half àti omi òògùn half Okay, sir. ẹ wá mix ẹ mọ́ra tẹ bá ti wá mix ẹ mọ́ra tí ẹ mọ tọ́bìlà tó máa wà lórí snap yẹn Bẹ́ẹ̀ sir. ẹ̀kún àdàmọ́ mi máa fi wẹ̀ Okay, sir. so tẹ bá ti ṣe wọ́n ní nǹkan tó ṣe ní lágọ̀ọ́ ara ẹ̀ kó máa clear Okay, sir. so lẹ́yìn yẹn ẹ ò ní jẹ gbèsè o Sir. ṣé ẹ mọ ìgbàdo Bẹ́ẹ̀ sir. ẹ máa lọ ra ìgbàdo tẹ bá ti wá dé ṣọ́ọ̀bù yín Bẹ́ẹ̀ sir. ẹ máa yọ ẹyọ kan Okay, sir. ẹ máa jù sí ìgún àkọ́kọ́ ẹ máa yọ ẹyọ kan ẹ máa jù sí ìgún ìkejì ẹ máa yọ ẹyọ kan ẹ máa jù sí ìgún ìkẹrin ẹ máa yọ ẹyọ kan ẹ máa jù sí ìgún ẹ̀kẹta àti kẹrin lọ́nà mẹ́rin lẹ máa jù sí nínú ṣọ́ọ̀bù yìí. Okay, sir. So gbogbo ìkó. Ẹni tèmi àti rẹ̀ fẹ́ra rí ni àbí àkànní misunderstanding. Mi ò mọ o wọn kàn ní ẹ̀yin àtọkùnrin kan jọ jà pé the way tí ẹ̀yin fi take the way tí ọkùnrin fi take ọ̀rọ̀ yẹn wọ́n lè ṣe take ọkùnrin yẹn lè take ọ̀rọ̀ yẹn serious gan débi kó lọ gbé àwọn èso. So tẹ bá ti mọ ọkùnrin yẹn lákẹ́ lọ bẹ́ẹ̀. bá fẹ́ sọ vision fèèyàn máa kọ́ gbowó ni but àwọn vision tá à ń sọ látàárọ̀ tó yọ owó yìí wọn lè send gift wọn lè double tap kò sí lè tán sí I send you 10k tani yẹn lọ́sọ̀ kò ń send 10k dọ́là pọ̀ parí ìbùkún gbà gbogbo àdáwọ́lé ayọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ bọ̀ sẹ́yìn ṣé mo ti rí vision fún yín lẹ́yìn àbí mi ti rí bẹ́ẹ̀ sì ta mí lọ́rẹ̀ yẹn. orí ìwọ̀ orí ìlà orí gúúsù orí àríwá fílẹ̀ ṣe gbogbo ẹ bá fẹ́ fún mi lówó 30 400 31258 First Bank. First Bank 30 400 31258. Ẹ káàbọ̀ sálàáfíà ni. adúpẹ́ ẹjọ́ fẹ́ kẹ́ ìràn sí mi ni kí lè tó bọ́lẹ̀ máa ṣòwò sí ẹjọ́ ọba ẹjọ́ mo ti wá comment section ti pẹ́. Ẹ má bá àwọn aláàánú yín jà o. bẹ́ẹ̀ sà. Ẹni tẹ́ bá mọ̀ wípé ó ti fi nǹkan kékeré báyìí tó ti fi tó pẹ́ sọ fún yín wípé nínú ayé ẹ máa jagun because inú ogun jíjà ni àṣeyọrí yín wà. bẹ́ẹ̀ sà. Kò sí nǹkan tó fẹ́ wá lẹ́rọ̀ ẹ máa jagun ẹ máa fèsì ogun ẹ máa fèsì wọ́ọ̀ tí a ń sọ ní wípé ṣẹlẹ̀ sí yìí tó bá yẹ pé odò Ifá ni wọ́n ti tẹ̀ fún yín ni odò ògùn dábèlé ló yọ sí yín ẹ gbọ́dọ̀ jẹ́ akíkanjú ènìyàn. alákíkanjú. bẹ́ẹ̀ ni inú akíkanjú òun ni ọlá yín wà bẹ̀rẹ̀ bá ṣe ń ṣe akíkanjú yín lọ ẹ máa ṣe àánúpẹ̀dẹ̀ máa fi akíkanjú yẹn kẹ́ máa fi bá ti rí ibi tí wọ́n ti ń ní tálákà láàrin tó bá ti fìyà jẹ tálákà ẹ lo akíkanjú tọ́lọ́run fún yìnyín láti fi gbèjà ènìyàn ibẹ̀ gangan ní àwọn kan tí ẹ máa fi ní ìgbéga nínú ayé nìyẹn. So that is point 2. Point 3 lórí ọ̀rọ̀ olóbìnrin tí ó máa ní ìdíkẹ́ lọ sí ọ̀pọ̀lọpọ̀ sùúrù wọ́n bá sọ obìnrin tó nífẹ̀ẹ́ yín di ọ̀tá yín
so nǹkan tí wọ́n ní kí a sọ fún yín nìyẹn. God bless you. Báwo máa get account number ẹ báyìí? Ṣé kí n máa pè é? Kí lẹ wí? 400 kí ni? 3400 then 31 31 258. 258. Yes, best bank. Yes, sir. Adélànà Adékúnlé ló máa gbé wá. Basiru Ọlálẹ́yẹ, God bless you. All the things you lay your hand upon shall prosper. Kí lorúkọ yín, kí lorúkọ mọ́mì? Elizabeth lorúkọ mi, Victoria lorúkọ mọ́mì mi. Torí ẹ jẹ́ ẹ̀dá kan tí àwọn ọ̀rẹ́ máa lára. Ẹ̀dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé nǹkan tó bá ti wùn yín ló máa ń wù àwọn tó bá yé yín kú. So máa ní ìdíkẹ́ lọ kí sára lọ́pọ̀lọpọ̀ yíká. But nǹkan tó yẹ kó ń ṣe wọn ò ní ṣe. Torí tí àwọn kankan tí wọ́n wò lára yín sí. So ó máa ní ìdíkẹ́ lọ yọ àwọn àmì kan kúrò lára yín kí àwọn tó yé yín ká yìí torí so wọ́n bá lè sóore fún wọn ní kẹ́ lọ yọ àwọn àmì tó wà lára yín. Ọba kí ni màá wá ṣe báyìí? Ṣé ẹ lówó lọ́wọ́? Mo máa gbìyànjú, mo máa wá. Ṣé ẹ lè kẹ́tù 1 million naira? Ọba. Bá tẹ̀sí ṣẹ́gun fún èèyàn ṣẹ́gun mi bẹ̀rẹ̀ láti 1 million. Ọba kékeré ni mí tí mo struggle láti make nínú life mi. Ẹjọ́ ẹ ṣàánú mi. Kabiru Adisa, God bless you. All the things you lay your hand upon shall prosper. Àwọn solution lọ. Ìwé ní ká máa solution ọ̀fẹ́ ká má bò ó. Kí ni ìfẹ́ máa ṣe? Ọba mo máa ṣe nǹkan fún yín. Àwọn tó send owó fún mi ní comment section lè ní bá wí o. Mi ò tí ì bá yín wí o. Kí ni mo lè ṣe? Ó dáa. Ìjọ tẹ bá ti rẹ́dì. Okay, sir. Ọba báwo ni màá ṣe wá bá yín sọ̀rọ̀ like apart from this place? Ní WhatsApp number mi ni. Mo ní WhatsApp number yín sir. 67. Then 56. 57. Okay, ẹ ṣé sir. Not 57. 5 what sir? 081. Okay. 34. Okay. 27. Okay. 67. Ẹni kí n máa pàkán nọ́mbà ni. Bẹ́ẹ̀ni sir. 3400. 3400. 31. 31. 258. Okay sir. O ti sóríire lọ́dún yìí nìyẹn. Ẹ kálẹ́ sà. Ọba ẹ How do you do? God bless you. Kí lorúkọ yín, kí lorúkọ mọ́ mi? Adédọlápọ̀ ọmọ Táwà Kálítù. Adédọlápọ̀ ọmọ Táwà Kálítù. Ọ̀yẹ̀là. Wọ́n ní tẹ́ bá fẹ́ ga nínú ayé. Wọ́n máa ní ìdíkẹ́ lọ rẹra yín sílẹ̀. Kẹ́ má gbéraga sí anybody. Ọmọ yín sà. Wọ́n ní kẹ́ lọ rẹra yín sílẹ̀ pé kẹ́ má gbéraga sí anybody at all. Anybody. That is point 1. Point 2. Ẹ sì máa lówó gan, ẹ máa ní owó gan, kì í ṣe owó kékeré. Tó bá dé ọjọ́ bá dé.
bóyá ọba ìlú lẹ máa wá jẹ ni o bóyá ọba owó a ò mọ̀ ó sì fẹ́ ti jẹ ọba but ẹ wá jẹ́ kí n sọ kí nìkan fún yín wọ́n ní gbogbo ìṣòro tẹ bá ń là kọjá ní this time around wọ́n ní kẹ́ má rò púpọ̀ wípé gbogbo nǹkan gbọ́ wá ẹ bá ti jí láàárọ̀ ẹ bá ti fẹ́ sùn kẹ́ lọ sọ wípé máa sọ àṣẹyìn jáde wípé gbogbo ibikíbi tí ẹ̀tọ́ mi wà ní fámìlì bàbá mi ṣe máa sọ. ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ sà. pé anywhere tí ẹ̀tọ́ yín wà ní ìdílé bàbá yín because ẹ̀tọ́ yín kan wà ní ìdílé bàbá yín. lẹ́kùn sí bẹ́ẹ̀ sà torí nǹkan le díẹ̀ lọ́wọ́ ìná. nǹkan tó lè ń bọ̀ wá dẹ̀rọ̀ ẹ sáà forí tì. ẹ sà ọ̀rọ̀ olóbìnrin dé kọ́ sà. Bẹ́ẹ̀ ṣe wà yìí àwọn obìnrin ọ̀rọ̀ relationship but tí ẹ̀tọ́ yín bá dé tí ẹ̀tọ́ yín tá ń sọ yìí tó bá ti dé ní problem lórí ọ̀rọ̀ obìnrin. sáà máa sọ̀rọ̀ lọ́wọ́ sí láàárọ̀ tẹ́ bá ti dé tẹ́ bá ti fẹ́ sùn tẹ́ bá ti fẹ́ máa sọ. ọba ẹ ṣé gan sà. ẹ jọ nípa ọ̀rọ̀ ọkùnrin tá ẹ sọ yẹn sà ó ní èèyàn kan tẹ́mi àti ẹjọ́ ń dráàgì ọ̀rọ̀ ilẹ̀. Okay. so òun lèmi ìwọ̀n nìkan mú kan rò sí èmi ò ní kinní mo ralẹ̀ lọ́wọ́ ọkọ mi ralẹ̀ lọ́wọ́ wọn so ó wá jẹ́ fámìlì mẹ́ta ìdí kẹta ló wá gbé ọkọ mi lọ kóòtù àdèmí ló dẹ̀ gbé lọ kóòtù yẹn tájọ ń rojọ́ so nǹkan tẹ́mi kàn fọkà sí nìyẹn sà. ṣé ẹ ti wá yanjú ọ̀rọ̀ ilẹ̀ náà. rárá sà àwọn sáà ń postpone ẹ̀ ní kóòtù ni a ti ń kọ́ mi sà. ṣé ẹ ti kọ́lé míì tẹ́ ń gbé. rárá sà. bọ̀tẹ́ ti tún gẹ̀ẹ́tì ilẹ̀ míì síbi míì tẹ́ tó ń gbé. tó bá jẹ́ wípé ọkọ yín lè gbọ́ ni tó bá ṣeé ṣe ẹ lè fi ilẹ̀ yẹn sílẹ̀. ìyẹn tó bá ṣeé ṣe tí ò bá dẹ̀ ṣeé ṣe ẹ lè máa ṣe nǹkan tẹ́ ń ṣe lọ bọ̀tẹ́ kan tí Holy Center sọ ni wípé ó ní ọkùnrin kan tẹ̀yìn àtẹ̀jọ́ means understanding. bẹ́ẹ̀ sà ó lè lọ rà á bí. ẹ lọ sí kí níbo lẹ́ ń gbé ìlú wo lẹ́ ń gbé. Ondo tán. omi òkun wà lẹ́kọ̀ọ́ tẹ́ bá sọ pé kẹ́ lọ rà á lè lọ ta fèkó fún yín. inú mi tẹ́ bá lè travel lọ sí Ìbẹ̀jú Lẹ́kí ní Ẹlẹ́kọ̀ọ́ òkun wà lẹ́lẹ́kọ̀ọ́. ẹ káàbọ̀ sí àlàáfíà ni. adúpẹ́ sà. kí la lè ṣe fún yín. Ọ̀yẹ̀là. wọ́n ní kẹ́ lọ gba are you here or you are not here. àwa ọmọ aráyè. wọ́n ní kẹ́ lọ gba àdúrà dáadáa ní this time around kẹ́ lọ ṣe àwọn iṣẹ́ kẹ́ lọ ṣe ìṣẹ́gun tó ní agbára kó má bàa di wípé ìgbàkígbà bóyá ẹ ti lọ́kọ bóyá ẹ ti lọ́kọ I don't know ìgbàkígbà bá fẹ́ yín wípé ẹ̀yin ní ogun tó ń jà àbí ẹ̀yin lẹ́ ń ṣe ìfàsẹ́yìn fún àbí kó má bàa di wípé bóyá lẹ́yìn tí èèyàn bá pàdé ọkùnrin wípé bóyá ọkùnrin ti ń lọ síwájú tẹ́lẹ̀ ọkùnrin má bàa padà sẹ́yìn nǹkan tó ń fa ẹ̀yẹn mi ò ní lè sọ for now àti àlọ́ kan bọ̀ kó má bàa di wípé ilé tí wọ́n pàdé obìnrin yìí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sí mi ilé tí wọ́n pàdé obìnrin yìí bó ti nǹkan lọ sí àwọn ìṣẹ́ tó máa ń ṣe gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ lórí kìíní that is point one. Point two lórí ọ̀rọ̀ ẹ̀yin fún ara yín ẹ lo àṣẹ tó wà lẹ́nu yín láti máa fi tún tènìyàn ṣe láti sọ̀rọ̀ òdì sí anybody no matter what the person did for you
torí tí àwọn ìdí kan àti àmì kan èdè tó wá jẹ́ bábábárí ẹ̀ òun ni wípé ìyẹn nínú aṣọ tí ẹ wọ̀ ẹni tí tẹ bá ti ń wọ̀ sára ni tó bá ti jẹ́ black ẹ má lò ó mọ́ torí tí àwọn ìdí kan àti àmì kan so nǹkan tí a rí níwájú nìyẹn. Any question again? Hello. Hello, ẹ kálẹ́ ọba. Kí lẹ sọ pé ẹ fún? Yeah, mo fẹ́ jẹ́ kẹ́ revision fún mi ní ọba. Holy Aramada. Kí lorúkọ yín, kí lorúkọ mọ́ mi? Yeah. Ọ̀yẹ̀là. Ẹ bá wọn pẹ́. Iṣẹ́ babaláwo. Bẹ́ẹ̀ni. Okay. Wọ́n ní ìdíkẹ́ lọ gba ifá. And take a close eye on their PPE thing that indicates their safety vest too. Okay. Àwọn ènìyàn sílẹ̀ because ó ní òòṣà kan tó jẹ́ wípé òòṣà yẹn gangan ní spirit ẹ̀ ń bá yín lò so ẹ dẹ̀ gbọ́dọ̀ jọ̀wọ́ ayé yín fún òòṣà yẹn. That is point 1. So point 2, kẹ́ má máa dìjà, ẹ má fojú di anybody, ìbá ìjẹ́ ọkùnrin, ìbá ìjẹ́ obìnrin, ìbá ìjẹ́ ọmọdé, ìbá ìjẹ́ àgbà, ẹ má fojú di anybody at all because ẹni tó máa ṣe yín lóore, ẹni tó máa sọ yín dèèyàn pàtàkì nínú ayé, ẹni tí so eléyìí tó wá dàbí eléyìí tó wá last nǹkan tẹ́ bá mọ̀ pé ẹ ò lè ṣe fún ènìyàn ẹ má promise èèyàn mọ́. Nǹkan tẹ́ bá dẹ̀ rí pé ó wà ní ìkáwọ́ yín tó wà ní ọwọ́ yín ni kẹ́ promise. Nǹkan tó bá ti sí lọ́wọ́ yín ẹ má promise torí tí pé tẹ́ bá rí nìyẹn. Ṣé any question? Yeah, mo fẹ́ béèrè òòṣà yẹn ṣé òòṣà délé ni àbí òòṣà. Ẹ máa lọ béèrè lọ́wọ́ tí bàbá yín bá sì wà láyé kẹ́ béèrè lọ́wọ́ tí bàbá yín ò bá dẹ̀ sí láyé kẹ́ béèrè lọ́wọ́ ẹ tó bá dàgbà tó bá mélòó kó òòṣà wo ló wà ní. Ok, kò sí problem, ẹ ṣé gan. Ọ̀rẹ́ǹtà. Ẹ káàárọ̀ sà. Ẹ káàbọ̀, ṣé ẹ fẹ́ fún wa lówó ni? Ọlọ́run tọ́lọ́run bá ṣe. Ó dà. So now Ọ̀yẹ̀là. Ẹ báyọ̀ ń jà dọ́kọ ni. Rárá sà. Ẹ ṣúọ̀. Èèyàn ọ̀dẹ̀ gbọ́kọ yín. Ṣẹ́ẹ̀sì wàá bẹ̀rẹ̀ lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mò ń gbọ́ yín sà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé dó ẹni tí mò ń fẹ́ èmi àti ẹ ti fẹ́ra wa sílẹ̀. Bọ̀ nísìnyí wọ́n mú wálẹ̀ èèyàn kan tí mo ṣe ń fẹ́ nísìnyí so mi ì dẹ̀rọ pé mo ti bá yàn kó. Ẹrù dáadáa kẹ́ tó ṣe o. Okay sir. Because ẹ̀dá tẹ́ gbé wá sáyé ẹ̀dá tí ó máa ní agbára díẹ̀ kó tó lè rọ́kọ fẹ́. Because èèwọ̀ mẹ́ta lẹ́ni èèwọ̀ mẹ́ta tí ẹni yìí ti lágbára jù. Ọkùnrin gbọ́dọ̀ ná ẹ kò dẹ̀ gbọ́dọ̀ ṣe rògbò fún ẹ. Èèwọ̀ mẹ́ta tẹ nínú. So kò gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó jẹ́ pé wọ́n máa sọ pé òun fẹ́ máa yọ ọ̀rẹ́ sí. Torí ẹ̀dá yín ò bá yàn jàdùn anything. Ẹ ń gbọ́ mi? Mo ń gbọ́ yín sà. So tẹ bá báyàn jàdùn kan ó léwu fún yín púpọ̀ ṣùgbọ́n tí ẹ bá ti báyàn jàdùn anything ẹ ní problem. So nǹkan tó wà níwájú yín mọ̀ nìyẹn. So ẹni.
Segun, have you sent requests? Mi ò rí request yẹ because mi ò lè gbé wọlé láti comment section. Ẹ káalẹ́ sà, ẹ káàárọ̀ sà. Kí lẹ fẹ́ kálẹ̀? Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Ọ̀ fi bẹ́ẹ̀ láì kariwo. Yes, sir. I don't know.